ẹ̀yin tèmi ẹ wò ó ti dójú ẹ̀ báyìí o nítorí pé kí ni Wasiu Ayinde ọba fújì ó ti yarí mọ́ ìdílé Fisengbuwa lọ́wọ́ o báyìí ló kọ lẹ́tà sí ìjọba ìpínlẹ̀ Ògùn ó kọ lẹ́tà sí gómìnà ìjọba ìpínlẹ̀ Ògùn ìyẹn Dàpọ̀ Abíọ́dún wípé ọ̀nà tí wọ́n fi yan ọmọ oyè ní nídìílé Fisengbuwa pé kò tẹ́ òun lọ́rùn rárá o nínú lẹ́tà tí Wasiu Ayinde kọ ìyẹn sí gómìnà ní January 8 ní 2026 tá a wà yìí wípé ọ̀nà tí wọ́n fi yan ọmọ ọba wípé kò tẹ́ òun lọ́rùn ó wá mú lẹ́tà yìí ó fi ránṣẹ́ sí gómìnà Dàpọ̀ Abíọ́dún true lọ́ọ̀yà rẹ̀ tí a mọ̀ sí Wahab Shitu San kí lè àwọn nǹkan tó wà nínú lẹ́tà yìí gangan ni wípé Wasiu Ayinde sọ wípé kò dára bí wọ́n ṣe yọ òun kúrò àti àwọn kan kúrò nínú àwọn tó yẹ kó díje du ipò ọba ìyẹn ní ilẹ̀ Ìjẹ̀bú ìyẹn ipò Àwùjalẹ̀ pé kò ń ṣe ohun tó bójú mu rárá wípé kí wọ́n yọ òun àti àwọn kan kúrò nínú àwọn tí wọ́n fẹ́ jẹ oyè ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú ó ní ìgbésẹ̀ tí àwọn ẹbí Fisengbuwa tí wọ́n gbé yìí kò dára rárá kò bójúmu tó ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ ni wípé ó ní ọ̀nà tí àwọn ẹbí Fisengbuwa tí wọ́n fi yan ọba yìí pé kò bá òfin yíyan ọba àti ìjòyè mu nílùú Ìjẹ̀bú àti nílùú Ògùn state wípé ó ti ní òfin tí ìjọba là kalẹ̀ láti máa fa ọmọ oyè kalẹ̀ pàápàá jùlọ tó bá di orí ọlọ́bàdé àbí wọ́n fẹ́ yan ìjòyè pé ó ti ní òfin tó de eléyìí pé ṣùgbọ́n kàkà kí àwọn ẹbí Fisengbuwa kàn tẹ̀lé òfin tí ìjọba là kalẹ̀ yìí wípé wọn ò tẹ̀lé rárá níṣe ni wọ́n kàn dáwọ́ wú ní tiwọn. eléyìí tó wá dùn Wasiu Ayinde jù nínú ọ̀rọ̀ yìí ni wípé irú screening tí wọ́n ṣe pé báwo ló ṣe jẹ́ wípé nígbà tí èèyàn bíi 60 wà ńlẹ̀ pé àwọn ẹbí wọn kàn mú èèyàn kan ṣoṣo pé irú ohun tó yẹ kó ṣẹlẹ̀ níbí yìí ni wípé nígbà tó jẹ́ pé èrò wà ńlẹ̀ tó fẹ́ du ipò ọba kàkà kí àwọn ẹbí yìí kí wọ́n kóra wọn jọ kí wọ́n pe gbogbo àwọn tó fẹ́ dupò ọba bó tiẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ ṣèwádìí àbí kàn ṣe ohunkóhun tàbí kàn tiẹ̀ bá wọn sọ̀rọ̀ wọn ṣe bẹ́ẹ̀ rárá níṣẹ́ náà kàn mú èèyàn kan tí wọ́n kàn náwó rẹ̀ sókè wípé ẹni tí ìdílé àwọn fà kalẹ̀ rèé tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ rárá eléyìí ni ohun tí ó ń bí Wasiu Ayinde nínú tó kọ lẹ́tà tí ó fi ránṣẹ́ sí ìyẹn Dàpọ̀ Abíọ́dún wípé kí ìjọba kí ó gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí eléyìí tó bani lọ́kàn jẹ́ nínú ẹ̀ ni wípé Wasiu Ayinde ó tún ti tẹ̀síwájú nínú lẹ́tà yìí wípé gbogbo ọmọ ọba tó lẹ́tọ̀ọ́ àbí gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ sí ipò ọba gangan ló yẹ kí àwọn ẹbí Fisengbuwa ló yẹ kí wọ́n kó wá sí iwájú gbogbo ẹbí àti wípé gbogbo ẹbí Fisengbuwa náà ló yẹ kó wá sí ibi tí wọ́n ti fẹ́ yan ọba kí wọ́n sì kó gbogbo àwọn ọmọ ọba síwájú kí wọ́n wá ní kí gbogbo ẹbí kí wọ́n nominate ẹni tí wọ́n fẹ́ kó jẹ ọba ṣùgbọ́n kàkà kí àwọn ẹbí Fisengbuwa kí wọ́n ṣe báyìí níṣe ni wọ́n kàn fa èèyàn kan lọ́wọ́ sókè wípé òun ni kó wá di ipò ọba Àwùjalẹ̀ mú fún ìdí èyí Wasiu Ayinde ó ń sọ fún ìjọba wípé àfi kí ìjọba kó tètè yá dáhùn sí ọ̀rọ̀ yìí o nítorí pé kì í ṣe ohun tó bójúmu rárá ọ̀nà tí wọ́n gbà yan ọba yìí ó ti ní awúrúju ó ti ní mọ̀dàrú nínú. I saw this young man. This is what we're looking for in any way. Ẹni tó bá fẹ́ jọba kó jọ ọmọdé tó lè mú development wọ ìlú ẹ ti understand. Okay, mo bá rí wọ́n ní meet Prince Abimbola Onabanjo of Ijebu land. Hello, I saw this young man. This is what we're looking for in any way. Ẹni tó bá fẹ́ jọba kó jọ ọmọdé tó lè mú development wọ ìlú ẹ ti understand. Okay, mo bá rí wọ́n ní meet Prince Abimbola Onabanjo of Ijebu land. Onabanjo hails from the royal family of Fisengbuwa in Ijebu Ode. He is a 2007 graduate of banking and finance from Lagos State University. Wow, he's from LASU. Ayinde, mi ò ká o. Ayinde. Ọmọ LASU ni mí. Alumni yìí ni wá. Ibi tá a ti máa sílẹ̀ dáadáa nìyẹn. Ọba Elégùṣì, ọmọ LASU ni. Èmi ọmọ LASU ni mí. Ọba tó tún fẹ́ jẹyẹ ọmọ LASU ni. A máa wá kólàbò. Yálà ìyá anybody. Mo tún ní advantage kan nìyẹn. Màá ní X last week lèmi náà. X last week lèmi náà. But banking and finance from Lagos State University, I don't know if there's banking and finance now, but we did have
banking and finance. I don't know. I don't. Rachel, you're still on. Rachel, are you there? Was there banking and finance in LASU? Anyway, 2007. Okay, he's so young. Who were impossible because he got in banking and finance. I do what I want to. Anyway, he is a 2007 graduate of banking and finance from Lagos State University, LASU, and has undergone several graduate business executive training at prestigious institutions, including Harvard Business School, Columbia Business School, and the Wharton School, University of Pennsylvania. Thank you, ma. From being a princess. Ayinde ló jẹ ọba yẹn. Kò yé yín. Kani Ayinde ló jẹ ọba yẹn. Mi bá jẹ́ princess. Òun lèmi ṣe ń polówó aṣọ nígbà yẹn. Ọlọ́run ni mi tí lọ jẹ gbèsè aṣọ lọ́dọ̀ Jùmọ̀kẹ́ tó ń taṣọ. Princess ni bá jẹ́. Nísìnyí, mo wá upgrade, màá wá di queen. Queen. Ó dẹ̀ máa change òun. Ẹ má worry mi ni máa pariwo bíi tọ́ọ̀gì ọmọ ìsàlẹ̀ kó mọ́. Máa tush. Ẹ má worry. Tí bá ti di ìyàwó ọba. Àpé ọmọ LASU ni. Bí o tiẹ̀ jẹ́ ọmọ LASU, Abímbọ́lá orí oyè lórí ẹ̀ o ti mọ̀. Èmi gan ti mọ̀ látọ̀run wá, mo ti mọ̀. Ìyàwó ẹ ló ń kọrin o, mo ti mọ̀. Mo mà ti mọ̀ látọ̀run wá, mo ti mọ̀. Incoming queen of Awùjalẹ̀. Bẹ́ẹ̀ ni, ó ti rí bẹ́ẹ̀. Ẹ má worry, màá mọ̀ nǹkan tá máa ṣe fún pọ́pì tó wà nílé. Ta ló dé? Àníjẹ́ bàbá mi mute bá ti dé, okay. Ó yá. Popularly known as Prince Abímbọ́lá among friends in Ijebu and Lagos, he is a young businessman with close to 20 years of experience. He is the Chief Executive Officer of Clean Step Holdings, Extol Securities, and KMF Oil and Gas Limited. Don't call me 2000 the oil and gas. No, I don't want you guys your padà. Èyí tí bàbá mi Àyìndé tó ní àrùn sí mi tí wọ́n fún mi lówó kí n máa lọ ṣe shopping ní Harrods. Eléyìí máa fún mi lówó, máa lọ ṣe shopping Harrods. Ẹ má worry, máa fún gbogbo yín lówó online ní èmi ìyàwó ọba. Dóò mi ni máa pín ní máa ṣe show mọ́ o. Màá kọ́ máa wà ní. Màá ní ẹyin tèmi èlò lẹ́fẹ̀ẹ́, màá kọ́ dáwó fún yín ni. As ìyàwó ọba tó ti yẹ pín. Oil and gas. Wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n ní ìgbà tá a tẹ̀ yín jà pé kí dáìdì mi jẹ ọba yẹn. Wọ́n ní tabara àwọn young billionaires tó jẹ́ ọmọ Ìjẹ̀bú tó dẹ̀ kàwé. Tó dẹ̀ ọ̀nà kan yẹn. Wọ́n ní tabari, honestly that was what people were saying. Wọ́n ní Ìjẹ̀bú people wípé gbogbo àwọn tó ń jáde tá a tẹ̀. Wọ́n ní young billionaires that are well read. Wọ́n náà wà ní Ìjẹ̀bú. Mo ní irọ́ ni. Ìyẹn àwọn afikún òmù gàrí. Mi ò believe honestly. Ẹ kàwé ń Ìjẹ̀bú o. Àwọn ọmọ Èkó àbíká máa fọ́ gòkè. Àbíká máa pè tán bíbí sóyè. Mama ṣakọ, diamond mama lóbi nílò gold. Diamond. Okay, jẹ́ máa kà lọ. Beyond his business accomplishments, he is also a philanthropist who has contributed immensely to several charitable projects across Ijebu land in recent years. Few years ago, he reportedly committed 25 million naira to 25 schools across Ijebu as part of his vision for long-term development of the land. 25 million yẹn kéré ọkọ mi. Tábà ti di ọba tán a máa náwó gidi o 25 million. Owó tí mama fi ra tí ìnáwó púpọ̀ sí Ijebu. Bóyá maybe one of the numerous táwọn èèyàn kọ síta but when somebody says pé wọ́n lọ 25 million naira to. Anyway, the young prince had also in the past supported the rehabilitation of road projects in Ijebu, including the Balogun Court, Olúṣàgbọ́lá Avenue. Avenue daddy mi nìyẹn. Ó tún bá wọn tẹ ọ̀nà yẹn. Ó try. Bó ti bá daddy mi tẹ ọ̀nà. Máa fẹ́ ó dẹ̀ máa jọba. Okay. Abusalawu Street and section of Oshipiton Road, and there are many community projects like this done from time to time. Well, as the selection and accession process is currently ongoing, I pray that the family heads in choosing among the eligible prince will do the needful. But what you find? Tó lè mú mi fẹ́ kó lé ọkọ nítorí ẹ̀. Ẹ mọ̀ pé tí wọ́n bá lọ jọba ń sìn,
ọkọ mi kọ́ máa lé mi dànù mi ní rẹ́ ní fẹ́ mi èmi bá bá mi torí mo ti lọ fẹ́ mi já wáyà. Okay, so we are still praying that the family, will choose him, but he's one of those that are there now. Simon perfect present. Only 60 of them at the moment. 60 PCC. Ni one support one àwọn di Àwùjalẹ̀, and it's only one person. Ṣé èèyàn mẹ́fà ń jọba ni? Èèyàn méjì kò lè jọba, èèyàn mẹ́ta ò lè jọba. Ọba Àwùjalẹ̀ èèyàn kan náà ni. Ó ti yé yín. So one of them will be, and I think this is one of those that people were looking at. Pé ó yìí kéré, ó dẹ̀ ṣe dáadáa fún ìlú. Ṣé you understand? Oh, he's cute, honestly. So what dẹ̀ ṣe dáadáa fún ìlú. And apart from look, is well read. Apart from that, he's been doing very well for the community. Like I've always said it to most of you. Ẹlòmíì ló ń kọ́lé sí ìlú torí nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀ ni. A lọ kọ́lé ńlá sí ìlú ẹ̀ tó kọ́ lówó mọ̀ pé lọ́la òun fẹ́ jọba, òun fẹ́ ṣe position kan politically. A wá lọ síbẹ̀, a máa lọ ṣe kan kékèké. Ẹlòmíì, naturally they are not charitable in hearts. Honestly, this is one of those things that we have to learn from. What are you doing to your community as, a rich person, whichever way, as a wealthy person? Anyway, a few weeks ago, I wrote about another priest, Dr. Adekunle Azan. That's the one taking it. So a 75-year-old doctor. That is the one. Balógun Èkó sọ pé kò jẹ́ kán jẹ ọba torí àbúrò wọn ti jọba ń bì kan àti pé wọn kì í ṣọmọ ìlú ibẹ̀ yẹn gangan. So I don't know nǹkan tó story yẹn. Many reactions suggested that the people will prefer the next Awùjalẹ̀ to be a young man rather than an elderly man. Whatever the reason may be, I hope this charming Prince Abímbọ́lá satisfies that wish. This charming Prince Abímbọ́lá, the queen to be. Saying I wish you all the best. Oh, I should. Anyway, my foremost concern is somebody that wrote this and I copied. My foremost concern is fairness in the process, and that only the legitimate and rightful ruling house, as recognized in the Gazette, should be allowed to produce the next king, and not Ganusi from any corner. Only you now. Imagine only Ganusi from any corner. Daddy, we don't want to pass in here. What the heck? Somebody feel there for you. I get if you put there for you, you can make that. No, more than 2 years. Go down. I did that here. Papa, I didn't know that. Why you put that you out? Thank you so much, Mr. Makanaki. That's why I let that here. I didn't let that here. If you don't let that here, someone do. Don't come fair oba. When to come over oba contributing should be a shana. You can marry that and feel. Okay, okay, now let me go on. This is how we properly protect our heritage for posterity. As a people, we must learn to wait for our turn. I think this person is just trying to attack Ayinde. I don't know why. Anyway, I also hope that whoever emerges as the next Awùjalẹ̀ will be blessed with wisdom, knowledge, and deep understanding of the sacred role of a traditional ruler in Yoruba land, and one who will be seen as a father to all without prejudice to social class, religion, or age, and one who will rule with wisdom and peace and bring meaningful development to the land through the support of sons and daughters of Ijebu, as well through strong network in society. Yes, I agree with this writer to some extent. We all want somebody, like I said, anybody, whoever becomes the Awùjalẹ̀ of Ijebu land should come from the royal family. Not only the royal family, but from the Fisengbuwa family. Gangan tó yẹ kó present ọba kí o kó má lo ipò pé mo mọ aṣíwájú, mo mọ àbọ̀sẹ́yìn, mo mọ anybody. No, we don't want that. And then in your selection, ẹ̀yin afọbajẹ, ẹ jọ̀ọ́, like this thing that I'm reading, that I'm talking about, this fine boy, that's cab boy, cab babe, my cab boy, my cab babe. You understand? Being a graduate from Lagos State University is not enough. You understand? In as much as I love his looks, is not enough. We want somebody who has good character. Ṣé wọ́n ní ìwà tó fi ń jẹ oyè? Gbogbo nǹkan yẹn náà ní kẹ́ wò dáadáa. Abẹ̀yìn ẹ má gba owó o.
Normally no, the bá ní kí má gbowó mo ń tọra mi irọ́ ni mo pa ẹ má gbowó wọ́n lè fi ń gba mọ́tò ẹ̀yin àfọ̀bàjẹ́ ẹ̀yin ọmọ ìdílé Fisengbuwa pẹ́pẹ́ yìí gangan ló kàn. When you're choosing, choose well. You can come up now and guys you can speak, but there's something else that I saw. Like you see that we have started posting him as the next Awujale. Definitely we saw this and we feel like he's looking good, he looks good, he's got, you know, nice profile. Let's push him out there. But then, like I said, I am not for anybody. We play that because I'm not from Ijebu and Awakolama, you know, from Ijebu. Wunmi said they are too political. Not the only the young obas, gbogbo wọn pátápátá ló wà political. Kò sí ọba tó ń jẹ nílẹ̀ Nàìjíríà sí nílẹ̀ especially Yorùbá tí ò ní political undertone nínú. Forget it, my dear sister. You know the truth now. Ṣọba yìí náà ṣe àwọn náà ní kìíní lọ́wọ́ ni. Anyway, àwọn Fisengbuwa ti wá fix the time nísìnyí because the governor has written them. And you know my fear now. If Fisengbuwa family, if you're not careful, you're going to lose that chance to Fidepote family. I am telling you sincerely, because as we speak now, I am failing to marry my sister. I love you. Oh, KB, you went to last week together. Ah, that's good. You know, ìjà wà láàrin àwọn ọmọ ọba, just àwọn Fisengbuwa family. And to me, I just believe that you guys, you know what you have gone through. If because Enuyoko wọ́n ní èèyàn kan fi jáde láti ìdílé mi láti wá, the same thing will still happen because nísìn bàbá mi ṣe báyìí ó fọwọ́ lẹ́rán owó yìí nígbà tí ẹnu yóò bá kò. At the end of the day, the next ruling house wọ́n á gbé lọ́ba, which is Fidipote mọ́lẹ̀. Tí ẹ bá tètè mọ ọmọ oyè, tẹ́ ẹ bá present ọmọ oyè, tẹ́nu yín ò bá kò tẹ́ bá ń jà, wọ́n máa gbé kúrò lọ́dọ̀ yín. Thank you so much Àyànfẹ́. Wọ́n á gbé kúrò lọ́dọ̀ yín, wọ́n á gbé lọ sí ọ̀dọ̀ àwọn Fidipote mọ́lẹ̀. There and then, Daddy mi Ayinde, wọ́n á lẹ́nu ń bẹ̀ ń gbà yẹn o, or any other person. But I don't see K1 trying to come back, honestly, because mo kàn believe pé bóyá àwọn kan wò pé káwọn náà wò pé yes, I'm entitled to this. But when you look at it in the long run, kò lè pay àwọn gan. It makes billions daily, honestly, and it makes millions like mad. And aside from that, I don't see him as being somebody that's ready to retire anytime soon. Because going back, tó bá lọ jókòó sínú palace yẹn, tó yẹ businessman, ó lè máa ṣe business lọ, oil and gas, ó lè máa ṣe business yẹn lọ, kíní kan. But as a musician, he cannot come and start singing. So I don't see him coming back to even struggle for this. And with the shit that has gone through all this, I don't see him coming out again for this. But ẹ̀yin ọba tó kàn, mọ́mí àǹtí mi Jọkẹ́ Àkàndé ẹ̀ka lẹ́mà ṣe wà ókè mà. Ẹ̀yin tó kàn, wọ́n ní ẹ̀yin ń jà, mo fẹ́ bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba. Because tẹ́ bá jà, tẹ́ bá fún àwọn aláàtà láyè, wọ́n máa gbé kúrò lọ́dọ̀ yín, wọ́n á gbé lọ sọ́dọ̀ àwọn ẹlòmíì. It's understand. And then mi ìfẹ́ kẹ́ wo wípé èèyàn kan, because àbá yín sí lọ́dọ̀ yín o, ẹ̀yin lẹ́mọ̀ tó wùn yín, ṣùgbọ́n gbogbo èèyàn ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe kẹ́ tó fẹ́ rí bọ́dì ìjọba. Ẹ mọ̀ tẹ́ máa ṣe, ẹ mọ̀ mọ̀ ju síta bẹ́ẹ̀ ṣe ju eléyìí síta. Mo mọ̀ pé àwọn kan ló ju eléyìí síta pé ká jẹ́ wò, ẹ wo wò, a lè gbá mọ́, irú èmi báyìí tí mo ya iṣẹ́ wo, mo sáré gan ni pé yé ọkùnrin ló fine báyìí. Bóyá tí ò bá fine, bójú owó ni, bóyá kákan gbogbo ẹ̀ náà, ẹ̀dẹ̀ dá fa. Yes, bójú àwọn 60 yẹn náà, ẹ̀yìn identify ẹ̀ tó tóbi jù, ẹ̀ dá fa. At least àwọn 60 tó jáde yẹn kò ṣe àwọn olóṣì, àwọn olówó náà ni, àwọn ọlọ́rọ̀ ni, àwọn tó kàwé ni gbogbo wọn. Wọ́n ròyìn wọ́n lè kàwé níjẹ̀bú, àìjẹ́ ń pa àtẹ́wọ́ fún yín o, èmi ò mọ̀ pé kàwé tó yìí. Wọ́n lè gbogbo wọn báyìí náà kàwé, náà ṣe. So please hold on to your culture very well and do it well. Anyway, Monday, January 12, 2026, for the comment, okay, the Fisengbuwa ruling house of Ijebu has fixed Monday 12th, 2026 for the commencement of the selection process to fill the vacant stool of Awujale. This followed a letter of clearance from the Ministry of Local Government and Chieftaincy Affairs through the Executive Chairman of Ijebu Ode Local Government.
because that the Ogun State government had about 3 weeks ago advised the Fisengbuwa ruling house to halt the selection process nígbà tí dáàdi mi ń dà lọ́wọ́ nìyí of the new paramount ruler of Ijebuland, having identified a procedural error that could encourage a floodgate of litigation. The cancellation of the earlier selection process was announced at a meeting at the state government held with the ruling house and the Aujale administration committee in Abeokuta. The stool became vacant following the death of 91-year-old Oba Adetono and all that. Yeah, anyway, by Monday nísìnyí mi lè ka tó ti pọ̀ jù. Monday, àwọn ọmọ oyè, they are to meet, and you guys have said you are meeting on Monday to do your selection process. Abẹ̀yìn ni, gẹ́gẹ́ bí àwa tá wà concerned about that stool. Ẹ jọ̀ọ́, ẹ má mú àwọn tó yẹ pé wọ́n máa rap nínú palace ti yẹn. Ẹ má yẹ kó máa rap kí níta ìwé nínú palace. Ẹ méèyàn tó dáa. Irú cowboy mi yìí ó fine boy ní ibò mi ò mọ̀ wá owó wọn pé wọ́n níwà tó da ẹ̀mú wọn torí èmi fẹ́ di olórí láàfin tó ti yẹyìn ó yá ẹgbẹ́ òsòkè one by one anybody that wants to speak now can speak. Hello, ṣé fẹ́ sọ̀rọ̀? He's a good man. Wow. Wọ́n ti dóko lọ. Àyànfẹ́ àbí wọ́n ti dóko lọ. Kábíyèsí mi náà ń wò. Cowboy mi náà ń wò àyànfẹ́. Àyànfẹ́ yìí náà ń pé bọ̀bọ̀ ìfàyìn gan. Ó ń sàwádìí mi. Èmi gan láìsí bàtọ́ rẹ̀ níta wà náà fẹ́ kí la máa ṣe bá bóyá máa jẹrẹ ọ̀rẹ́ ìyàwó lórí. Ẹ jọ o. Ní ìṣe ìjẹ́ kí máa kí mi ilé tí bá ti wà ní palace kọ́ sí ìwé ilé ìyá lè lọ gbọ́ kọ́mọ́ lọ́wọ́. No, ọ̀rẹ́ mi, no, to be sincere, that man are cute. Mo wọ́n pé jẹ́ tó bẹ́ẹ̀ ja ọjà lélẹ̀. Gbogbo àwọn ọmọge bẹ̀ lélẹ̀ máa wó tọ̀. Wọ́n ní wọ́n ló dẹ̀ wà decent o. Really? Are you sure? O ma débi ti bí ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi, ẹ má lọ kọ̀yìn sí wọn, ẹ lọ jù ní sọ lọ́wọ́ ara yín mú. Tọ́jú mọ̀ pé ọmọ 30 mi ni ọmọ pé àwọn náà máa jọ Àyìndé. Àwọn máa jọ Àyìndé tọ́jú. Báyìndé náà ṣe mú wọn, tí Tóyọ́lá ṣe kọ̀dí sí wọn. Tọ́lẹ̀ mi lè bá lọ. Ọmọ àlè ní Tóyọ́lá, ó lọ jẹ́ kókó Àyìndé máa ń le. Ọmọ àlè. Gidi ti ní left track, gidi ti ní right track. Ẹ̀jẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. Mi ò pé anybody fẹ́ sọ̀rọ̀ lálẹ́ yìí. Ẹ ti rí. Wọ́n dún náà ọ̀rẹ́ mi ṣé ẹni òkè sọ̀rọ̀ ẹ kú ètò ìyá mi ẹ kálẹ̀ mà. Ó yẹ sọ̀rọ̀. Ẹ kú ètò mà. Yes ma, ṣé wà okay? Well done ma. Èmi kàn wò pé bẹ́ẹ̀ ni mà ẹ ṣe mà. Èmi kàn wò pé sìn bẹ́ẹ̀ ṣe sọ pé they should not just look at the look but they should look at what to be profitable to the Ijebus at large and also integrity of those afobajes. Because nǹkan tó bá ti mú sìn ló máa determine nǹkan tí ó máa ṣẹlẹ̀ lọ́la ní the reigning time of the king tó bá select. Ẹ mọ̀ pé they have a lot to do now and a lot tó ní láti ṣe yẹn ni pé ọkàn jẹ́ kí Ifá sọ̀rọ̀ kó má jẹ́ kí owó àbí selfishness tí wọn kó sọ̀rọ̀. Ipò yẹn ò kì í ṣe nǹkan tó ń fi ń ṣeré àbí tó ń fi ń yí ẹ̀pẹ̀. So they should just select well both physically and spiritually. Nǹkan tẹ́mi máa wò pé kan tó bá lè ṣe nìyẹn. Ẹ kú ètò. Ẹ ṣé gan ni. Ẹ jọ̀ọ́ àǹtí ẹ bá mi sọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹ polówó fáwọn èèyàn tẹ́lẹ̀ ń ṣe. I said you're from Lagos àbí Nigeria. Yes, I'm from Nigeria. I'm in Abuja, but I sell all African food. My name is Iyabeji Onitinko. I sell all African foods, which is goat meat, ram meat, cow, all African foods, vegetable, all dry ones, edible that you want, and those are well prepared hygienically. And tinko yemi from minimo denche. Whether you want cow tinko, you want ram, you want goat meat, well dried, and I deliver to anywhere you are. In UK, diaspora, I deliver to anywhere. UK doorstep delivery wa. Go the package tefe. Ẹ̀yin ṣáà sọ pé nǹkan báyìí lẹ fẹ́, Iyabeji will deliver it to your doorstep in UK. And we are scam free zone. Whatever you order from us is what you will get. And value for your money. Not just that you patronize us, you will get value for every penny. Teba firaja lọ́dọ̀ wa. And which is the best. So I'm patronizing us to make your cooking easy. Anytime, any day you can cook. You can sort your pot affairs out.
Abuja ni location me, but I deliver to anywhere. Thank you so much. So please help me to follow her. That's our profile there. If you have anything that you do that you want us to advertise for you, we do that. So please follow her, please, and I'm sure you will not regret it. Also, I want you to know, once of I want to one time all African food. You can follow her, and then you can get something out of her. And for every one of you, don't forget what I do. I sell glasses. Baba, you only do it. So all this we sell prescription frames where you can change you take it to your optician and they put your lenses on them. They are affordable. They are all designers. You understand? So money designer. Call me for all your glasses. Just inbox me, text me, and then I can always. And we have sunglasses at their own sales now. January sales is going on. So Tosby. That one mo pa won gunke. Tosby mo pa won gunke mo ti mute won. So ẹ̀yin tèmi, shock it up Belgrade. If we don't have anybody to speak, I've said mine. This guy looks good. This guy, I've been joking since morning that I really want him. I love him. I love his looks. But like, ó ti wá lọ jẹ́ pé ọmọlásù ni wọ́n, ọmọlásù lèmi náà ó ti yé yín. Though ìyá ẹ̀ ni mo máa jẹ́ náà mo dàgbà jù. But mo love ẹ. Àwọn kábíyèsí wa wọ́n máa ń fàgbàlagbà. Wọ́n pọ̀ ní. Wọ́n wà láàfin. Tẹ́ bá di ààfin Ọọ̀ni of Ifẹ̀. Ìyá 60 wà bẹ́ẹ̀ ni ìyá 60 ó wà láà. Àwa la máa tọ́ wọn sọ́nà. Àwa ni ìyá ọba la máa jẹ́ ìyá ọba. Ó ti yé yín. So ọ̀rẹ́ mẹ́jọ, ṣé wọ́n mú ìyàwó dání àbí wọ́n mú ìyàwó dání? Wọ́n mú dání o. Àwọn ṣe níyàwó. Wọ́n máa níyàwó. Wọ́n náà níyàwó, but I mind. My young ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀, she's a very young man. Ọmọ tó ṣe tán ní 2007 ló ṣe university. Ọmọdé ni kò mátà. Ní ẹjọ́, and you went to last 2007. Only department. Only banking and finance. Kí lorúkọ ní tán? His name is Onobanjo Abimbola. Mi ìdẹ̀wà mọ̀. Ẹjọ́ lọ kíláàsì ni. Báńkì ìbí náà ṣe. Èmi bí ọ̀rẹ́ mi bí ra mo ní kò sí nǹkan tó ń jẹ́ báńkì púpọ̀ àpátáwọ̀ wà ní kò sí báńkì ń bẹ̀. No, báńkì and finance wà ní LASU. Báńkì tó bá yẹ tọ̀jọ́ o. Báńkì and finance wà ní FMS ó wà. Ìgbà táwa ṣe tán lọ́sẹ̀ máa dá gbogbo yẹn lẹ̀ kò sí ìgbà táwa LASU. Ìgbà tẹ́mi wọlé 99 so mo ṣe diploma so mo wá move sí full time so ó yẹ ká wọlé ní 2000 wá má jí wa mọ́mọ́ 2001 then 2002 ṣáná bẹ̀rẹ̀ lecture so. He's 45 years old. Wow, he's so young, man. He's not young like compared to Ṣíwájú Adé tó wà ń bẹ tẹ́lẹ̀ pé bí early 20 ni bàbá yẹn. But at least for now nínú àwọn ọba tó wà ń bẹ ìsìn 45 is young. Ṣé máa ju Aláàfin Ọ̀yọ́ ṣé Aláàfin Ọ̀yọ́ máa ju lọ. Aláàfin àti wọ 50 ṣé tí wọn kì í rẹ́rìn yẹn Aláàfin àti wọ 50. I don't think so. I don't think so. Òun àtọ́mọ́tọ́ ọjọ́ ni ò máa jùlọ máa jọ jẹ́ sàwáwò. Ọ̀ní ti pé 50 lọ́dún yìí náà àbí. Last year ó ṣe 15 last year. Last year. So that man looks young. So ẹ̀mọ̀ tó bá ti wọ ọṣọ yẹn wọ́n máa ń dàbí arúgbó kí ni ẹ̀ máa jẹ́ kó dàbí àgbàlagbà. Délé náà bá ti bọ́ sí sí tó bá ti wọ agbádá yẹn wọ́n máa dàbí àgbàlagbà. No. But anyway tí alọ́rọ̀ kan ṣe àṣẹ dáàdì wà wá ọmọ dáàdì wò ìjọba mọ́ báyìí. No, identity Dáàdì ìwà gan kò yẹ kó jọba in the sense that like you said he's not ready to retire and he's making his million. Àyìndé ó ti gba iṣẹ́ wọ December ọdún yìí. I can tell you òun ló máa dẹ̀ fún wọn ní date. Òun ni o. Tọ́ọ̀tẹ̀dẹ̀ ló máa ń sábà fún wọn. Weekend. Àní ẹ̀gbọ́n kan ti kọ́kọ́ gòdì nígbà tó sọ́kọ́ fẹ́ jọba ìbò ní jọba owó àwọn tó máa dá padà máa pọ̀ because èkó tó ti gbowó lọ́wọ́ wọn. You know what? Àyìndé lè fẹ́ jẹ́ lóòótọ́ because power tún nìyẹn power tún ju power lọ. Connection yẹn tún máa ju connection rí lọ. And because Awùjalẹ̀ is not a small kìíní bí Ọọ̀ni ló ṣe rí. I know but. She understand. So òun tó fẹ́ jẹ́ tí ẹ yé tó fẹ́ jẹ́ bọ̀ ó kàn jẹ́ pé tí ó lè mójú kúrò nínú orin. And Táyìndé bá wà kọrin Àyìndé ò kọrin ju 3 hours lọ. 3 hours ẹ̀rẹ̀kẹ̀ mẹ́ta ló máa kọ́ 30 minutes láti ní 30 minutes.
Okay, natural products. Okay. 50 years. One of that is 50 years. Okay. Yeah, but I don't know mind that 3 hours no rain. 30 minutes they don't over contact to them as 30 minutes. Mo wa surprise nígbà party we baba only kitchen pa. To ṣe dey all but you know that the mama to ṣe dey all by. No stopping it because already 8 to 5 hour one bed. And he left for 11 hour probe Ayinde she korin lọ. Àwọn tí ẹ ní ó máa tí ẹ dáadáa náà. That's just it. So money. So well, ọlọ́ tó bá gbélé náà lọ mú ifá bá mú ọlọ́run á ràn lọ́wọ́ á jẹ́ àyè tó bá máa túlù yẹn ṣe tí ò ṣe tẹ́ pé ó máa débẹ̀ ìjà ló máa wá lọ́jà á máa claim right bí àwọn tá tí mi lè dárúkọ. Àwọn òtún nìyẹn àwọn ló ń claim right ẹ̀ mi ò wọ́n àwọn òtún nìyẹn. Àwọn tọ̀yọ̀ náà ọ̀yọ́ tó bá wọn ní ìjà tọ́jọ́ ń claim mo tẹ̀ máa gbé nǹkan kan wá bóyá lọ́la lágbára Ọlọ́run ti bá ráyè mo fẹ́ ṣe ṣóò lórí ọ̀rọ̀ àwọn. Àwọn la ní Yorùbá àwọn làwọn ní Yorùbá kí ni dẹ̀ ti clarify Wọlé Ṣóyínká orú ọ̀rọ̀ anakàkà tọ́jọ́ ń jà sí ọ̀ní ti fìyàn jẹ́ ọ̀rọ̀ anakàkà tó náà tún wá fi Ṣèyí jẹ́ ọ̀rọ̀ anakàkà you know that kind of. No ọ̀ní òfin yọ Ààrẹ Ọ̀nà Kakanfò ti wà tẹ́lẹ̀ wọ́n ti fi jẹ láti Ọ̀yọ́ òun fi ìyẹn kí ló kọ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ó fi èèyàn jẹ kí ló tó fi ọmọ Tinubu jẹ tí kìíní fi jẹ. Ààrẹ Ọ̀nà náà ló fi jẹ. Ààrẹ kọ́ ẹ má dà gbogbo ẹ̀rú járe Olú ọmọ àbí Ọ̀kánlọ́mọ ló lọ fi jẹ. Meanwhile Ọ̀kánlọ́mọ ti wà tẹ́lẹ̀. They were still, there's still controversy ní àárín wọn náà. Bẹ́ẹ̀ni. Because wọ́n ṣì ń fight pé àwọn làwọn ni ibi báyìí ni Yorùbá ti ṣe wá ọ̀hún ni Yorùbá ti ṣe wá ṣé understand. So kó má jẹ́ pé ìtẹ́lẹ̀ náà máa dé tóun náà máa tó bá di pé ọmọ àwọn múra wọn wọ́n máa bọ̀ lápá mi tọ̀hún máa bọ̀ lápá mi. You know he said something when Baba ṣe 90th birthday this man Kẹ̀sìntì he said he doesn't know that man very well but he just bóyá àgbà tóun dórí oyè. He said it on his baton when they gave him so bóyá torí yẹn náà I don't know all that master Gafula yìí ló fi wá mú ọmọ Tinubu ní pípọ̀ náà wá jẹ Ọ̀kánlọ́mọ ilẹ̀ Yorùbá. You know all this nǹkan tó ti wà nílẹ̀. Ṣé rí láàrin àwọn méjèèjì yẹn Ọlọ́run kan lọ́lẹ̀ sọ. Àwọn bàbá wa kò sí pé yíbo tó bá ń jà tó yí ká never know níbi níta because social media yìí ó ti jẹ́ kí ó ti expose àwọn èèyàn sí a lot of things. Eléyà wá sórí internet á máa bú ọba igbá ọ̀ wá máa bú ọba so oníkálùkù wá ní fans. Gbogbo nǹkan tẹ́ pé a lè ṣe láyé àtijọ́ kọ́ máa sọ̀rọ̀ sáwọn ọba anyhow so people are coming on social media and I'm fans of this and fans of that máa bú so ìkọ́ tó kọ́ máa bá a sọ fáwọn ni pé kọ́jọ torí Ọlọ́run tó bá débẹ̀ kọ́ wá túbẹ̀ ṣe ni. Wílèz ní wọ́n sí. Wọ́n wá di wípé àwọn náà wá pọ̀ sẹ́yìn kan tó máa jọ pé èèyàn kọjá kò yẹ kó rí bẹ́ẹ̀ because Yorùbá ni gbogbo wọn àwọn làwa ń wò lójú ọjọ́ kọ́ má jẹ́ kílẹ̀ Yorùbá báyìí kọ́ńtẹ́ẹ̀mì ní fọ̀bọ́n tó bá ń wáyàwó ìlú wà abẹ́lẹ́bù o. Gbogbo àwọn arúgbó ta tiẹ̀ wá bọ́ ọmọ ọlọ́mọ yìí ọlọ́mọ ìka bá yé ẹwọ yìí jẹ́ ẹni tí ò sí ìdílé ẹni lẹ́gbọ̀n kò bá yé ẹ̀jẹ̀ gbogbo àwọn arúgbó ta wá lọ ń ṣó kìíní kò tiẹ̀ dá Ọlọ́run tójú ò bá ti wáyé ká má bára wa sọ̀rọ̀ àṣà náà ò dá o. Kind of cute. Wales, I'll disconnect you. Like you said, I didn't really want to do that show today, but I can always. Ayọ̀fẹ́, God bless you. Fún nǹkan tẹ́ sọ yìí, mo rí picture kan and ó bà mí nínú jẹ́ gan. I don't know. I'm not going to share the picture because I saw this picture and I'm disappointed in that blogger. And mo dẹ̀ fẹ́ pé àkíyèsí ọba wa Aláàfin Ọ̀yọ́. Mo fẹ́ pé àkíyèsí wọn sí ọ̀rọ̀ yìí because àti ọba wa Ọọ̀ni of Ifẹ̀ náà lórí picture tí mo rí and what's been going on for a long time. I pray that mi ò prepare fún. Mo rí picture twins Joe. Twins mother mo drop yín. Picture yẹn ẹni yẹn ó máa ń kọ article fún Aláàfin of Ọ̀yọ́. Do you understand? Ó máa ń kọ article fún Aláàfin of Ọ̀yọ́. So definitely the guy is Aláàfin of Ọ̀yọ́'s blogger or people that fẹ́ pé àwọn tó súnmọ́ Aláàfin wọ́n súnmọ́ wọn. Ó mọ̀ sọ pé mi ò wà prepared fún lẹ́ni. I saw it. Ó mú fọ́tò ọba Ọọ̀ni of Ifẹ̀
ó dẹ̀ mú ó gbé orí wọn kúrò ńbẹ̀ ó blog ó gbé orí wọn ó wá wọ kíní fún wọn bí pátá lásán or something ó gbé orí odindi ọba aládé ó gbé síbẹ̀ oh God I'm not prepared for it. It's because you talked about it. I said I was going to talk, but you know I'm really disappointed in whoever that blogger is. It shows that I have respect àwọn ọba aládé wa mọ́. Òun lèmi náà ṣe máa ń bẹ Ọọ̀ni of Ifẹ̀ pé káwọn náà jọ. Mo mọ̀ pé wọ́n wà very humble. Mo ní picture tẹ́ ẹ sọ, it was so annoying. Mi ò rí picture, ó máa dẹ̀ dùn mí o, mi ò prepare ni o. Lórí mi mọ̀ pé mo máa sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́ni, mo lè wá sọ́pà ẹ̀ lọ́la. Ó dẹ̀ mú odidi Ọọ̀ni of Ifẹ̀. Bóyá ẹ fẹ́ bẹ́ẹ̀ kọ̀. For now, enter money olórí ọba gbogbo aládé Yorùbá is Ọba Ọọ̀ni of Ifẹ̀. Whether we like it or not, for now. And whatsoever, àwọn èèyàn nífẹ̀ẹ́ bàbá yẹn nítorí iṣẹ́ tó ń ṣe ni, mo ti sọ fún yín. Tí kékeré ni, kí máa wá kíní yẹn ó dẹ̀ dùn mí o. Oh gosh. Whether you like it or not. Nigerian style. Hello ma, how are you sis? Fine. Happy New Year. Same to you ma. Jerry picture yẹn. Ó máa committee to just one person. Ó ń break mi ò gbọ́ yín. Àbáwọn legal team. Jerry picture yẹn ó máa dùn fáwọn tó jẹ́ bíi legal team fún ọ ni. Tó o bá gbé máa yẹn, ó gbé sínú túbú. God bless you. Kò sí nǹkan tó kíní yẹn ó bà mí nínú jẹ́ gan. A lot of people to comment lórí kí báwo láàrin fító tó yìí débẹ̀. Ó pọ̀. Bí gbogbo ayé ṣe ń bínú sí Aláàfin Ọ̀yọ́ tó wọn ò ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fún wọn. Ẹnu wọn ló fi ń sọ. Ó ti gbogbo àwọn tó wà lórí TikTok. And gbogbo àwọn tó dẹ̀ ń bínú sí Aláàfin Ọ̀yọ́ kò sọ ọmọọ̀fẹ́ mi ò bí ọmọọ̀fẹ́ wà náà. Gbogbo ìdílé Yorùbá ló ń bínú pé kí ló dé tó ń fa wàhálà. Tó ṣe dé. Lady kan tiẹ̀ máa ń ṣe ṣòfò wọn. Lady Èkìtì ló ti wá, kò ṣáà ń ṣe ọmọọ̀fẹ́. Gbogbo àwọn tó ń bínú pátápátá mi tí ì rí àwọn ọmọ ọ̀fẹ́ gbogbo àwọn èèyàn títí mọ́ ìjẹ́ gbogbo ayé ló sọ pé kí ni gbogbo nọ́nsẹ̀nsì nílẹ̀ Yorùbá ṣe rí blọ́gà yẹn tó wá jẹ́ wẹ́ẹ̀nù blọ́gà ni tó mọ níbi kan tó ṣe ẹ̀ sí ni tó bá discipline á dùn mí gan ó dùn mí. Àǹtí ẹjọ́ tẹ́ bá ní nọ́mbà rẹ̀ lè bá mi send ẹ̀ because mi ò rí kíní ìmú ìmọ̀ tí mo ṣe sí. kí gbogbo ayé wá rí kíní gbogbo àwọn tó ń ṣe Yorùbá mi tiwa ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ní pàtí mi mọ́ bí tí the new kí ló kọ Olú of Warri tí kẹ́kọ̀ọ́ fẹ́ kí tó náwó sí. Ewu bó ṣe fún ní respect. Wọ́n lé gẹ̀yẹ̀ dànù ni wọ́n ti dànù ní pé fẹ́ náwó sọ́ba. Jẹ́rí kọ́ máa náwó sọ́ba yẹn. Ọlọ́run fífẹ́ ló máa correct títí. Àwọn ni o ó tọ́ ọ̀rọ̀ òdì ká má sọ. Òun náà kọ́kọ́ náwó kan tó náwó sí. Bẹ́ẹ̀ ni. Òun náà kọ́kọ́ náwó. Òun ni kó fún rẹ̀ ní respect bẹ́yẹn. Bó ṣe rí ti blogger yìí táwọn òfin bá dákẹ́ tí wọn bá gbé sí túbú á wọ̀ mí lára o á ṣe jù báyìí lọ torí ohun tó ṣe yìí ìwé ẹjọ́ tí mo ti délé ayé nǹkan tó ń tìyàn lójú pátápátá báyìí. Òdìdí ọba aládé. ọmọ Yorùbá tó ń sọ Yorùbá lẹ́nu tẹ́ ẹ tí kìíní Yorùbá ti. ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wà mí tẹ́ bá mọ péèjì yẹn ẹjọ́ ẹja ọkọ̀ péèjì yẹn fún mi. yẹ́rí péèjì yẹn ò ní láti lò pé àwọn tó dúró fún ọ ni wọ́n láti lò pé máa yẹ sínú túbú tó bá ń support Ọba of Ọ̀yọ́ eléyìí wọ́ sí ní ìwé eléyìí tó ti mo ti dé láyé. wàláì ọmọ bàjẹ́ ó ti pọ̀ jù kí ló dé ó lè ṣẹlẹ̀ pẹ̀lú ọba Benin. ojú tètè mi gan ni pé kí lélẹ̀ jíjẹ ọba wa lélẹ̀ mo wá kù sáwọn tó dó fún Ọọ̀ni lọ́wọ́ o tó jẹ́ legal team o tó ọba lè gbé bọ̀bọ̀ yẹn èmi ò gbé eléyìí kò gbóré èèyàn sórí nǹkan tó ṣe. odidi ọba aládé ó dẹ̀ wá wọ pátá fún. àti bra. No. Ó ti di ọba Ọọ̀ni of Ifẹ̀. Ọkọ sáwọn legal team ní lọ́wọ́. Tó ń bá lè lọ gbé kọ́ọ̀tì sínú túbú. Kẹ́rẹ́ tó bọ́ọ̀ bá gbé gan, ìṣẹ̀ṣe orí adé á ṣe bálabàla á ṣe jàtìjàtì. Máa lọ sórí adé sínú kọ̀ọ̀kan. Ìlú tá a wà yìí sí. Ilé ayé tá a wà sí. Ilé ayé olófin ni. Ẹ má jẹ́ ká jó torí adé. Kí wọ́n lè fi jẹ́ kẹ́lómi máa ṣerú nọ́ńsẹ̀nsì yẹn mọ́. Both Ọba of Ọ̀yọ́ àtọba Ọọ̀ni. Anybody ò ní láì tàti ṣe pọ̀. láti ṣe wẹ́ẹ̀fẹ́ ní ọba ẹni ọba. Ọba tó jẹ́ inú ẹ̀ ń bèkù. Tọ́ sọ́yà mi sọ pé káwọn tó tẹ̀ ti tọ̀ ni. Tọ́ ọ̀bá gbọ́dọ̀ bẹ́ẹ̀ kọ́kọ́ lọ jù sínú túbú náà. Á dùn mí gan ni. Kí ló dé?
and kí ló ti wá pọ̀ tó yẹn ó dé kó ṣe kó tẹ̀ wá ṣe ṣọ́ọ̀bù bú máa yẹn gan ó bẹ́ tà. àná ojú tì mí gbà tí mo rí ni pé gbàdúrà ṣé gbogbo kí ní àwa ṣàkúlẹ̀tì ní gbogbo ayé àwọn náà tá a máa wò pé ohun tó sọ bá wọn ti àwọn tí yíbo àwọn òpẹ́ ohun tó sọ bá wọn ti ìtìjú gbogbo ọmọ Yorùbá ní kíní tí mo wọlé ṣe tó ọba dẹ̀ lè ti gbọ̀gbọ́n yẹn mọ́lé kọ́kọ́ ju kí ìtọ́tí sínú bá dùn mí gan ni tọ́nà fífẹ́ ọjà láti máa ṣiṣẹ́ lórí ẹ̀ ṣé ẹni pé kíní yóò ṣàkúlẹ̀ èdè nípa àwọn máa ṣí ẹ̀. olórí kúkú èèyàn ló máa ṣí àrùn nǹkan yẹn tí ó bá ipa fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ni mo tọ́jú ẹ̀ ni. ẹni tó ní ló post ẹ̀ òun ni kíní yóò ṣe lọ bára lọ títí pa àwọn tó rí torí èmi gan rí mo wò pé kí lè lè. mo dé mi tí mo rí ó tì mí lójú mo ra kún bẹ́ẹ̀. ó dẹ̀ dùn mí o mo dẹ̀ tọ́jú ẹ̀ o. kó bá dákẹ́ ẹ jẹ́ kí ó dàn. Boss, ẹ máa sọ̀rọ̀. Boss, ẹ fẹ́ sọ̀rọ̀ ni. Hello, boss. I'll drop you. Maybe you don't know that you can. Ìkọ́ tó ti nínú mú wo báyìí pé kí ni gbogbo rádaràdà kí ni social media fẹ́ tàn wá tì kí lélẹ̀ tá lẹ́ni tó ń gbójú láyà tó wá ṣòro nǹkan bẹ́ẹ̀ yẹn that's around nonsense kò ṣe ẹ̀bẹ̀ kò bẹ̀rù ṣẹ́ṣẹ́ kò bẹ̀rù orí ara ẹ̀ and you do that. Òun mo ṣe sọ wípé ṣe rí àwọn tọ́nà ń fi ń jọba torí ẹlòmíì àti ní grudges síyàn tẹ́lẹ̀ akọ̀dé a máa gbé lágbájá òun ló ń bọ òun ló ń wárí fún òun ló ń wọ́ọ̀ṣì ló ń ṣe gbogbo ẹ̀ bí kò kíní ti wà lẹ̀ tẹ́lẹ̀ ó ti wà lẹ̀ tẹ́lẹ̀ ẹ gbé orí fẹ́ tó yẹ kẹ́ gbórí fún ẹ gbé ẹni tó ń pè tó bá sọ pé monarch tó bá ní first class kìíní ọní ò ṣẹgbẹ́ bàbá gbogbo wọn nà torí pé máa yẹn jẹ dé kó wà jọ bí àgọ́ ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ wàá mú ẹ̀ wá ń fira yín ráre láì ṣòwò that's too bad. Ọlọ́run ẹni kómi tí ò bá ṣe. I really want to call that page out, but unfortunately I don't know the page. Mo really fẹ́ call it out. Ẹni yẹn ti àníṣe a lot of people kan ló máa rí sẹ́ so wọ́n ti gbé kinní yẹn kúrò lẹ̀ if no so ó sì máa circulate lọ. Ok bóyá o ti gbé kúrò lẹ̀. Ṣé kò yẹ ìyá mi if no so because méjì tí o ṣe ní mi nítorí mi náà wò mo pé kí lélẹ̀ kò ń ṣe kan tí èèyàn lè ṣe ẹ̀ because ẹ bá ṣe tó bá gbẹ tó follow page yẹn àwọn pa akínlélẹ̀ àwọn ṣẹ́pọ̀ pé àwọn tó ní page yẹn wọ́n máa trace ẹ̀ tí tó máa fi débi tó ti ṣí ẹ̀. Ọlọ́run ọba Ọlọ́run á fún mi rí ẹni tí ó tó ní page yẹn o. I will get the page and I will come and speak about it like we talked about this thing níjọ́ yẹn. Inú síbẹ̀ pé kí ni gbogbo ilé yìí lẹ́ni tó ṣí ẹ̀yẹn nínú mẹ́ni tó ṣe é síta àgbẹ̀ni tó ṣí ẹ̀yẹn nínú bí ló ṣe ṣe ẹ̀ pé kí ó jẹ́ kó ṣe ewé ilé ìtòkì lọ́ba aládé lẹ́ni yẹn fi gbé sórí page. Honestly mo ti sọ́njọ́ yẹn gbogbo ẹ̀yin tẹ̀lé ń fọ́lọ̀ àwọn ọba yìí tí ẹ̀ ń jókòó tẹ̀ wà lẹ́yìn wọn tẹ̀lé ń sanwó fáwọn blogger kan máa ba kan jẹ́ fún kan Ọlọ́run bá rí yín o ẹ̀ẹ́dẹ̀ ṣe fúnra yín ẹ̀ ń bá ṣẹ̀ṣẹ̀ Nàìjíríà ìṣẹ̀ṣẹ̀ Yorùbá jẹ́ ni. It's about your culture, it's about your heritage. You're destroying it daily because of ìwà burúkú wa. Kódà. Ẹni náà jẹ́ kó yà yín lẹ́nu pé Ọ̀yọ́ lè máa mọ̀ pé insider ló ṣiṣẹ́ yẹn fún ọ ni. Òun ni mo ń sọ. Instead kẹ́ mo bẹ ṣe máa bá wọn tẹ máa dúró gẹ́gẹ́ bí jẹ́ pé ìyìn bàbá àgbàlagbà lẹ máa bá bẹ́ẹ̀ máa yanjú ọ̀rọ̀ wọn. Àwọn ọmọ kéékèèké ẹ̀yin ọmọdé tẹ́ fẹ́ mọ̀ nǹkan kan nípa culture ẹ lọ ń jáde ẹ lọ ń bá wọn bú àwọn ọba. It is wrong. Since ọba Ọ̀yọ́ dé wọ́n wá with peace wọ́n dé pẹ̀lú bínú ni bí ìgbà tí wọ́n dé pẹ̀lú bínú tí bínú lọ dé. Àtijọ́ ká Ọlọ́run abámi jẹ́ ó dáa fún etiquette message yẹn ká ní wọn ò dé pẹ̀lú jà ṣé mo pé gbogbo àwọn nǹkan tí yóò bá níbi gbèrígbèrí ìdọ̀tí wọn níbi ìdọ̀tí rẹ̀yàn la òun sọ wípé Ọ̀yọ́ lè máa mọ̀ ń pẹ̀ ó jẹ́ pé tátà ìjà tó ń jà ṣé mo olúkálùkù àmọ́ fojú sí pé bóyá òun ló rán wọn kó máa ṣeré kó máa ṣeré ó lè jẹ́ insider lọ́dún òní ni ó ń ṣiṣẹ́ tó ṣe yẹn because nígbà tí ọba ti dé. not ọ̀dọ̀ ní ọ̀dọ̀ Adéọlá kitchen thank you so much ma ọ̀dọ̀ Aláàfin lẹ fẹ́ sọ. no àǹtí Jọkẹ́ mo lè bá yín bẹ́ẹ̀ tẹ̀ Aláàfin lè máa mọ̀ pé. òun náà mo ń sọ pé Aláàfin lè máa mọ̀ pé. ṣé blogger Aláàfin ó lè má jẹ blogger Aláàfin àìmọye fake blogger bọ̀ torí pé ìjà tó ti wà ńlẹ̀ tó gbé jáde báyìí Jọkẹ́ ṣe sọ kárí kò ṣe kó gbé jáde ní ẹ mọ̀ pé gbogbo tí yóò bá ní gbégbé ìdọ̀tí wọn níbi ìdọ̀tí rẹ̀yàn lára kò yé yín so òun yìí sọ pé incoming ọba yìí náà kó má tọ̀bà táwọn Ọ̀ọ̀ni àti Ọ̀yọ́ tí wọn bá bá wọn táwọn Yorùbá bá wọn sẹ́ẹ̀tì kan tó wà láàrin wọn àwọn èèyàn á máa kó sí wọn lábẹ́ ọmọ máa fi wọn ṣẹ́ẹ́rì social media oríṣiríṣi kí lọ́ọ́ fi Tinubu dá lára tọ́ máa ló ń jà ó ń ṣe gbá. Evelyn, do you know the page? Anybody that knows that page of that blogger that is blogging on me,
Send that blogger's name to me. Àwùjalè tá a bá yọ ẹgbàá bẹ́ẹ̀ àwa ìyẹ̀bù ò fàyè lé. Better. Àwọn ọ̀dọ́ ló fi àyè ẹ̀ lẹ̀. Mi ìjọ́ tí mo ti dé láyé mi ìwé léèrí kí ọ̀dọ́ ìjòyè tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jà. Ọ̀dọ́ aláwọ̀ o tún wá mọ̀mọ́ o fi sáì ọ̀ní fún àyàwó ó fi Rẹ̀mí jẹ́ kínní ìwọ náà wá mú ọmọ ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ gbọ̀ngàn. Èmi ò lúwẹ̀ lé ìjọba tí ń jẹ oyè. 1 minute please. Kò dẹ̀ ṣe jẹ́ o, àwọn tó wà lọ́yọ̀ọ́ àwọn ló gbé ìjà yẹn lẹ̀ fún ẹ bá ní ti máa yẹn òyìnbó mọ̀ kankan àwọn tó wà lọ́yọ̀ọ́ yẹn I guess tó àwa ti jẹ. Ọ̀yá mi tó bá wọ́n kejì tó bá ẹjẹ́ sọ fún yín ọ́ ní kí ẹni tó ṣèkà ìka ti wà nú ẹ̀ ni o tóun náà bá ní nǹkan tó fẹ́ ṣe báwo ló ṣe máa sọ pé báyìí tí kò jókòó kó fọpọlẹ gbéwu ẹni tọ́lọ́hún fẹ́ lọ ni ẹni tọ́lọ́hún fẹ́ ni èyí máa tọ́ bá lọ́wọ́ ń ṣe èèyàn máa ń fi tọ́gbọ́ jẹ ni. kó má bọ̀ ọmọ ọ̀yọ́ nínú o kí lè expect ọwọ́ ọba tí ò níṣẹ́ tó bá jọba tó níṣẹ́ tó wà ní àwọn tó ní conflict tó wọ́n nù kò ní fàyè gbà gbogbo káà bá mú Àwùjalè tó níṣẹ́ kò ní gbà tó ní wá jẹ́ kọ́kọ́ àwọn ogun ọba kan fún nígbà tí iṣẹ́ wà lọ́wọ́ tó mọ̀ fóun láti ìbẹ̀ náà fún lẹ́gbẹ̀ẹ́ kẹrin ọba Ọ̀yọ́ yẹn wọ́n mú wá láti Canada kò síṣẹ́ kò sí kankan lọ́wọ́ ẹ̀ tó ń ṣe nílẹ̀ ìgbà yẹn so àyè gbà láti máa lísìn sí wọ́n bí ṣe táwa mú Àwùjalè pé kó ní conflict tó wọ́n tó máa wá láyè láti máa lísìn ìyàtọ̀ ẹni yẹn ní àtọ́ bá gbéṣẹ́ fún ọba Ọ̀yọ́ fún ọ̀nà tó wọ̀n kò ní gbà má ti rí ìgbé òun àdúgbò méjì sẹ́sì. Mọ́mí wa táìtáì ẹ kalẹ́ mà. Báwo ni òjèrè? Yes ma ẹ kalẹ́ o. Ṣé rí ọ̀rọ̀ Ọ̀yọ́ tẹ̀ ń sọ yìí? Tẹ bá rántí máa ń kún báyìí wà ní US. Òun ló bẹ̀rẹ̀ kìíní yìí. Ó yá is a blogger. Ó tóbi báyìí. Almaroof. Ó yá Almaroof ló ó ṣe Almaroof. Òun ló bẹ̀rẹ̀. Ó dẹ̀dẹ̀ kó ló máa wà behind gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí. Ọ̀kẹ́ pé ọba Ọ̀yọ́ yẹn ò níṣẹ́ o, Canada ló ti wá ó níṣẹ́ o. Òun kàn fẹ́ yan oró ni. Ẹ tó fẹ́ yan oró nílẹ̀ ìjà, ẹ sọ tó nílẹ̀ ìjà fún mi. Báyọ̀ wá sọ àwọn ọba yòókù tàbí fi jẹ́ tó yẹ pé Nàìjíríà. Rárá mi ló ní kankan Nàìjà oore. Ẹ kò níṣẹ́ Nàìjà náà nígbà tó wà Canada ló níṣẹ́, nígbà tó jẹ́ wà Nàìjà tí ò níṣẹ́ sí, tó jẹ́ pọ̀yọ̀ lójú kò sí. Tó ò ní pé wọ́kà kan ti ṣe nọ́ọ̀sẹ̀sì òun máa lọ bá. Ẹwẹ́ tó wà lẹ́yìn iṣẹ́ wo lẹ fẹ́ kó ní bẹ́ẹ̀. Ẹwẹ́ tó wà lẹ́yìn sísá àjọkẹ́ yìí sí. Kí a máa tó bá jẹ́ Ọlọ́run jẹ́ kó wọlé torí èmi náà láìkí máa yẹn kó wọlé. Ẹ fẹ́ sọ fún pé wọ́n ilé ìmáráyè. Ilé ìjọ ẹkùn mi kò fọ́ọ̀mù ọba ẹni tó bá níṣẹ́ ló máa ń wá ojú èdè fún gbogbo ẹ̀ máa ń dìde ẹni tó ní bísíǹsì tiẹ̀ tó fẹ́ kó rẹ́ẹ̀kì kò ní ráyè ẹjọ́ òṣì ìjọba síbẹ̀ ní wúwo tó pé ẹ ló ti jọba ọ̀fọ̀yọ́ kò máa létí sí ìyá àmọ̀wúfù tó nílò ní ibi tó wà yẹn mi ìgbọ̀wọ́ ẹ̀ ó já àmọ̀wúfù ló máa sọ tó máa ṣe fún ẹ tó wá bẹ̀ ẹ wá gbà. nǹkan ò ní wọn Ọlọ́run ṣe é ṣe bá ìjẹ́ tó lè ṣe kọ́ má gbàgbà jẹ́mọ̀ pọ́ nìyẹn níṣẹ́ ẹ mọ èèyàn tó ń pọ̀ nílò. ẹjọ́ àjọkẹ́ ẹjọ́ bá wa bá òní yẹn wí o gbogbo ní ẹjọ́ ẹ bá wa bá òní wí wọ́n máa gbọ́wọ́ káàkiri sóṣooṣo nìyẹn ti. Ní bá bàbá wa wí a máa fọ sọ́mú dádì wa ni pé kó jọ mọ́mì mi ní kí n bá bàbá mi wí tí ọ̀nà bá bàbá ẹ̀ wí ni a kò bá dádì wa sọ̀rọ̀ náà ní gẹ́gẹ́ bí ọmọ. Gbogbo àwọn onídìí ńláńlá yẹn tó wà lọ́ọ̀kan ó máa ju ìkẹ̀rẹ̀ sí wọn. Wọ́n ojú kẹrẹ sí wọn máa mi ẹ ní sùúrù. Àwọn onídìí yọ̀ ń tán. Ó yé mi, màámi àní màámi ó yé mi. Àní màámi ta ọkọ tó ṣẹlẹ̀ jẹ́jẹ́ ni ọ̀ní jókòó. Àwọn onídẹ̀ẹ́dìyàn gidi ni o. Káńláyà àwọn bàbá yẹn wọ́n máa gbẹ́sẹ̀ lé wọn ni tó bá jù wọ́n jù fúnra wọn ni wọ́n máa gbẹ́sẹ̀ lé wọn wọ́n dẹ̀ máa gbé wọn jókòó sáàfin kọ́ máa ta gúgúrú kọ́ máa ta obì bẹ́ẹ̀ kọ́ dẹ̀ máa ta ewúro òye yín ọ̀ní ọ̀rẹ́ nìkan ní iṣẹ́ fúnra wọn lọ́wọ́ jù di o ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ ìgbà tí ọba wọrí young man náà ni òfìrà ni òfìkìní yẹn sílẹ̀ ẹgbẹ́ tó fẹ́ gbà lọ́wọ́ ẹni tó ní company kan ló fẹ́ gbà lọ́wọ́ tó ní kó wá meet tí security jẹ́ kó gbà lọ́wọ́. wọ́n ti dànù ni. Kí ọ̀nìwà náà ṣe òun kò náwó yẹn òun kò náwó kí security tó gbọ́ òun kò ṣe handshake rárá kí security tó gbọ́ owó ẹ̀ dànù. Òun ní prestige fúnra rẹ̀ ni ọkùnrin yẹn ní prestige a mọ̀ pé eléyìí ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ti kọ́kọ́ láìpẹ́. Ìyàwó ẹ̀ kan bí ìyàwó ẹ̀ gan ṣe kárí ààrẹ ẹ ti mọ̀ pé ọmọ yẹn ilé ọlá ló dẹ̀ kó ipò ọlá ló wà ìyàwó ẹ̀ gan jẹ́ kẹrẹ. Wọ́n ti sọ nǹkan tó mìíní fún ìyẹn tẹ́lẹ̀ kán dẹ̀ máa gbowó kiri kán dẹ̀ máa ṣe pàtí gbogbo ẹ̀ kí gbogbo wọn máa dẹ̀ ṣe rọ́ndọ̀rọ̀ndọ̀n ìyẹn ti pẹ̀lú àtàwọn ìyá alájẹ àtàwọn ìyá oníṣọ́ọ̀ṣì
gbogbo wọn máa ṣe kẹrẹ yẹn ti pọ̀ jù náà lóòótọ́ mi láìpẹ́. ẹ wò wọ́n gbá lédi yẹn lọ́wọ́ ni òun ni fídíò yẹn ló go viral yìí wọ́n gbá lédi yẹn lọ́wọ́ ni ó fẹ́ ṣèkọ̀ ọba Warri Olú of Warri ó gbá lọ́wọ́ dànù ni ẹ wò ó gbá lọ́wọ́ dànù ni. àwọn ní tradition ọlọ́run á jẹ́ kí ọlọ́run àbí. tó bá yẹ ẹni tó bá gbà á takọ tó bá lọ gbà ánú lé ńkọ́ ṣẹ́ṣọ́ pé kò lọ gbà ánú lé àǹtá àjọkẹ́. ẹ bọ̀ yẹn yàtọ̀ ẹ̀ tí understand kọ́tà ṣe aláṣẹ ẹ má jọ pẹ̀lú kìíní ọ̀rọ̀ pé yàn ń gbẹ̀yàn láti inú ilé ìjà fún pátọ́ ọmọdún kan nínú ilé. ẹ tí understand kọ́tà sọ ẹ má jẹ́ ká jọ pẹ̀lú kọ́tà sọ yìí it's a very serious matter. very serious matter kò ó respect ara rẹ̀. ó máa rẹ̀ because ẹni ohun náà hàn bí rẹ kó lọ náà but kábíyèsí wa ò ní àwọn wà too open ó ti wà too free jù it's too accessible that's the truth it's too accessible. nǹkan tó ń bẹ̀ sọ nìyẹn too much familiarity bring indulgence ó yẹ kó mọ̀ yẹn it's getting too much akọ́lọ́run kó mọ̀ ọ́ ṣe ó tètè ya mọ́wọ́ ẹ̀ sáà kínní ó ti pọ̀ jù. àwọn pa wọn náà ti ń gbọ́ àtàwọn blogger àwọn wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. kan ya gbọ́ Ọlọ́run dáàdì mi kábíyèsí òní mo máa bá yín jà o I love you too much but ẹ má máa nọwọ́ ìjọ ọwọ́ yín máa ti kí ló dé ọwọ́ yín má lè ṣe ẹ má sáré nọwọ́ ẹ má nọwọ́ mọ́ o. ọ̀rẹ́ mi bàbá mélòó lọ́rẹ́ mi dáàdì mi àwùjọ dáàdì mi Àyìndé wá sí ìró wá yá o ẹjọ. ọmọ gbogbo ayé ni Àjọkẹ́ mi ọmọ dédédé. ọmọ tẹ bá lọ sọ̀rọ̀ 30 mi jòjò ọ̀rẹ́ mi tó bá há yín mú ọmọ àwòkọ́ tó gbé ìjà padà gbọdọ̀ ṣe ní bí. àǹtí Àjọkẹ́ dúró náà ṣé ìyàwó dáàdì ti lọ finally ni ó máa kàn ń ṣe oge gan lórí social media ṣé ó ti lọ finally. gbàgbọ́n ní òní lórí. ẹ̀ẹ́dẹ̀ṣọ́ gbà yín. ó set aside bọ́rọ̀ ọba. ẹ̀wọ̀n aṣídàdì mi ní kíní yẹn ṣe ta ló wá ń fún wọn kíní yẹn jẹ. sọ̀rọ̀ yẹn nọ́mbà yín sọ́ọ́ sàbíkẹ́ sọ̀rọ̀ gidi. Ọlọ́run nǹkan tí bàbá yẹn ṣe mo ń wá bèjẹ́ o Ọlọ́run gbogbo ṣe sọ̀rọ̀ yìí bèjẹ́ ni mò ń wá. náà ti wà mí ò rí mo ń wá pé bóyá màá rí bóyá àwọn kókó wọn jáde. owó bó ṣe sọ fún yín pé tó bá jẹ́ pé ẹni yẹn ayé ẹ kí gbàgbà tó ṣe ràn ni ó máa go for àwọn èèyàn yìí tá a rí gan by mistake everybody gan rí if no so ká nìkan tó lè crop nìyẹn tó rọ́mọ̀ pé tó bá bẹ̀rẹ̀ sí máa ṣe tó bẹ̀rẹ̀ sí máa ṣe ó kẹ́ ẹni tí ṣé wọn kì í ṣe ẹ̀ ti bàbá wa bá àtìmí olórí oko bàbá tó máa ṣí ẹ̀ tó máa jẹ́ kó wọgbó bọ̀ ìyẹn bóyá gbàtẹ́ nìyẹn ṣí ẹ̀ tó ló ń dìlítẹ̀ pé kí ni òun lọ sọ pé kọ́mẹ̀ntì ẹ̀ rí pé kí ni gbogbo eléyìí ẹni yẹn ṣe ó dẹ̀ dìlítẹ̀ kan ó rí pé kọ́ máa lọ mú lórí péèjì ẹ̀ kọ́ máa sọ pé òun ló ṣe nǹkan yẹn pé ibùdó àtọ̀ kó máa jọ nǹkan kí ló ṣí ẹ̀ fún ẹ̀ ti understand so òun ló dé pé kí ni yóò ṣe lọ́wọ́ ara òun ni Àjọkẹ́ ilẹ̀ yìí máa lè máa ṣe ẹ̀. òun rèé mo ti rí Ọ̀yọ́ Empire Diary Ọ̀yọ́ Empire Diary ẹjọ́ ẹ̀yin tèmi ẹ bá mi cut mi by cosmole then Ọ̀yọ́ Empire Diary ẹ jẹ́ mo bí a mo lè record ẹ̀ mọ́ bọ̀ oh no I don't think I can mo ṣe rí page yẹn ni. Ọ̀yọ́ Empire Diary ẹ jẹ́ kí n wá orúkọ ọmọ gangan Ọ̀yọ́ Empire Diary èèyàn kan ló ṣe ẹ̀ ẹni yẹn náà ó ní shame on Ọ̀yọ́ Empire Diary. 4 days ago. Oh my goodness. Ọ̀yọ́ Empire Diary. Yeah. You shared a picture of Ọọ̀ni of Ife. ẹjọ́ ṣọ́ọ̀ṣì wà lórí ẹ̀ ni. Ó yìí wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Ó yìí wà ń bẹ̀. wọ́n láti lọ wá ẹ̀ tó wà lọ́dẹ̀ ọgbẹ́ nìyẹn. Okay. Ọ̀yọ́ Empire Diary. I don't know who you are. Whoever you are, orí adé ló ṣe báyìí. Bójú ọmọdé ló jẹ́, bójú àgbà ló jẹ́. Mo fẹ́ lo opportunity láti bẹ̀ ẹ́. Please remove this video, this picture. Ó tiẹ̀ wo ti Ọlọ́run ọba tó dá ẹ. I don't want to know anything that's going on between Aláàfin of Ọ̀yọ́ àti ọba wa Ọọ̀ni of Ifẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó bá jẹ́ pé ọmọ Yorùbá ni ẹ́ ṣé lè dá ṣé nǹkan tó ṣe fún ọba alẹ́ Yorùbá ìṣó dá o gbé orí ọba aládé o gbé sí o wá wọ panta bra fún it is bad ẹ jẹ́ ká máa rò ó ẹ jẹ́ máa wo ọjọ́ àti sùn wà gbogbo àwọn èèyàn ṣe ìfà wíwọ níbẹ̀ yẹn ẹ jẹ́ wo ọjọ́ àti sùn wà. Lady kan was just speaking to ọ̀gá ẹ̀ ní ìmọ̀ bóyá rí fídíò yẹn
ó ń bọ̀ gẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ó ń appreciate àwọn ibi iṣẹ́ on end of the year or something, and she was speaking, she slumped and died just like that. A Muslim woman tó borí ni kò yẹ kó bóyá ó ń jó lọ́wọ́. I saw it. Yeah, I saw it. Èèyàn ní Orwell Adémọ́lá tó ẹ pé ó kọrin tó wà dá Ọlọ́run ò ní jẹ́ kí ilé ayé rẹ̀ yìí òun ló máa rẹ́yìn ìjọ yẹn gangan ló bọ́jọ́ lọ. Kò sẹ́ni tó mọ̀ ọ̀gbà àti àkókò tá a máa lọ. Ẹ má jẹ́ ká ti torí owó kẹ́ máa bà yí ara yín jẹ́, kẹ́ máa bọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́. I don't know Ọọ̀ni of Ifẹ̀, and I've always spoken about bá ṣe máa ń ṣe àwọn ọba wa kò dáa. Kí ni ìdú mi to bone marrow bí bàtẹ́ pé kí n rí àwọn tó mọ̀ Ọọ̀ni gangan because I don't know him. Whoever is in charge of this blog, I beg you, remove it. Wọ́n ọjọ́ ọ̀la àwọn ọmọ tó bá bí sáyé tó bá tí ì ní láyé. Wọ́n àtúbọ̀ tán ẹ. Nǹkan tó ṣe yóò dáa. Ẹ máa ń sọ̀rọ̀, ẹ máa ń ṣe àlùfàǹṣà, ẹ máa sọ́sọ́ba. Wọ́n ń wò wọ́n. Wọ́n ní tẹ́ bá lọ sọ fún kábíyèsí bọ́ ń sọ̀rọ̀ ìgbà ní ẹ̀bùn ẹ fi wọ́n lẹ̀ jàre, wọ́n ní fọ́ọ̀n ni àwọn àjà jẹun. This is a man tó kó ọmọdé mọ́ra, tó kó àgbàlagbà mọ́ra. Since that man became the king, mi ò rò pé ó tàyàn kan lábùkù rí. Kò sí mi ò rẹ́ni tó ń sọ̀rọ̀ kábíyèsí yẹn bá dìrì. Ó wá mú odidi ọba aládé, ó gbé adé sí lórí. Kódà o. Ọba Ọ̀yọ́, gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ọ̀dọ̀ yìí ló ti wá o. Bàbá mi kábíyèsí ẹ pẹ́ láyé. Ọmọdé lọ́lọ́run fi jẹ ẹ fi joyè, ẹ fi erìgì, ẹ fi jobi. Ẹ jọ ẹ tọ́ gbogbo kìíní tẹ̀ ń ṣe yìí. If you feel you have anybody that's close to you, tó ń ṣe rádaràda, tó ń ṣòṣì, ẹ bá wọn sọ̀rọ̀. Eléyìí wrong. Yes. Ọba Olúọ̀fun orí ọmọ kan fẹ́ gbà lọ́wọ́. Okay, ẹ wo kan tó ṣẹlẹ̀ sí Ọbaṣẹ́kì. Tó lọ tó jẹ́ pé renowned writer tó lọ sí ìlú wọn tó já sí hòhò. Nítorí pé ó pe ọba àtọ̀pàhé èdè ọ̀tọ̀pàhé instead of ọba àtọ̀pàhé. Àwọn tó mọ though èèyàn máa ní that is barbaric èèyàn máa ṣe, but because of the way wọ́n ṣe mú culture wọn. But àwọn máa mú culture tiwa ilẹ̀ Yorùbá àti sọ́ di rádaràda àti sọ́ di rọ́dọ̀rọ̀dọ̀. Ọmọdé á sọ̀rọ̀ burúkú sọ́ba, ọba àgbàlagbà á sọ̀rọ̀ burúkú sọ́ba, ẹ̀yin ọba gan ẹ̀ jẹ́ kọ́ ẹ̀ fún wa lọ́rọ̀ sọ. This is not nice. It is bad. Ẹ jẹ́ kó rò pé àti ẹ̀wà ní culture mọ́ nílẹ̀ Yorùbá. Àwọn alálẹ̀ náà kì í lọ ń wò báyìí. This is wrong. Tí èyí bá ṣe báyìí fọba yín, ẹ rò pé àwọn ará àwọn àjòjì wọ́n lè tọ́ba yín ṣe ni. Ẹ lè rí ọba Haúsá kọ́ ṣe yamayama báyìí. Ọba Ìgbò wo lẹ́ni kọ́ ṣe yamayama báyìí. Ẹ dẹ̀ pẹ́ra yín ní ẹgbẹ́ blog yín ní Ọ̀yọ́ Empire Diary. You are a shame.